Shele, happen, Shele. Notorious bandit leader Bello Turji has declared that his group is ready for either negotiation or war with the government. This follows recent attack on security forces in part of Sokoto and Zamfara states. In a recent video, the wanted kingpin claimed responsibility for the ambushes, while stating that his fighters are open for peace talks if the government should cease dialogue, but remain fully prepared to armed confrontation if force continues. Lọ́rọ̀ kan ṣá, Bello Turji, ògbóni burúkú ẹni ègbé ẹni àdánù tó jẹ́ ìkan lára àwọn olórí àwọn terrorist ní northern part of Nigeria. A gbọ́ ìṣẹ̀lẹ̀ burúkú tó ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta ní Zamfara ń bẹ̀. Ó bọ́ síta gbangba nílùú tó lọ́ba tó níjòyè. Ó ní kó má yiri ẹ̀ wò. Ó ní gbogbo ìṣẹ̀lẹ̀ burúkú tó ṣẹlẹ̀ yẹn. Ó lóun ni o, òun ló wà nídìí ẹ̀. Kò sí nǹkan tíjọba máa ṣe ló ń jẹ́ bẹ́ẹ̀. Ṣé bó rí fídíò tí mo gbé jáde lánàá tí Gumi tó faraya tó bara jẹ́? Tó ní why? Tó ń attack Nigeria government pé but why tẹ́ ṣe ń declare àwọn bandit as a terrorist? Kí ọ̀rọ̀ yẹn kó wá lè yé dáadáa. Àwọn bandit tí Gumi sọ pé kò yẹ kí Nigeria government kí wọ́n declare as a terrorist. Bí irú àwọn tó kó àwọn èèyàn wa ní Ògbómọ̀ṣọ́ tó ń béèrè fún ransom, tó ń gé orí Mr. Oyedokun, tá àmọ́ fèètì àwọn èèyàn wa ń bẹ̀, àwọn yẹn báyìí wọ́n á rò ipa ti àbádọ́n wọn síbẹ̀. Àwọn tó ṣiṣẹ́ yẹn báyìí, irú wọn ni Gumi sọ̀rọ̀ on their behalf yìí pé ǹjọ́ ó yẹ kí Nigeria government declared wọn as a terrorist. Okay, kí ló yẹ kí government pè wọ́n? Ẹ̀yin fúnra lára yín tí ọ̀rọ̀ yé tajọ́ ń lé gbogbo ẹ̀ bá, irú orúkọ wo ló yẹ kí government kan fi declare wọn? For this reason pé government declare wọn as a terrorist. Wọ́n wá láwọn ti bínú tán wípé kò ń ṣara agreement ara peace talk wọn nìyẹn. Nísìnyí, is either kí government kan máa pay ransom yẹn lọ gẹ́gẹ́ bí agreement tó wà láàrin wọn, àbí kẹ̀ àwọn ti ready fógun. Àwọn fẹ́ jagun, ogun yẹn gangan làwọn fẹ́ jà. Tabade wẹnu ilẹ̀ ta wẹnu ọkọ. Ẹ rí wípé gbogbo àwọn terrorist leader ni wọ́n provoke Nigeria government. To me, they are ready for war. The only language tí mò ń gbọ́ lẹ́nu wọn nìyẹn, gbogbo wọn pátápátá Lakurawas, Boko Boys, ISIS, name every one of them. Ẹ rí wípé they are fully ready fún ogun. Wọ́n fẹ́ bá Nigeria government jagun. And you see this presidential election tó ń bọ̀ yìí. Ọmọ ìyá mi múra ẹ̀ gan ni o. Múra ni o. Torí nobody knows what is going to happen. Ara àwọn àṣírí kan tó já sí wípé ìdí tí àwọn northerner tán ṣe ń sọ wípé kàkà kílẹ̀ kú ilẹ̀ àṣà Tinubu is not coming back for second time. Lára ni mo dẹ̀ ṣe ń sọ wípé àwa ọmọ Yorùbá mi ò sọ pé ìjọba bàbá Tinubu pó rẹ́rìn. Many disappointment left, right, center. You understand? According to everybody. So, but tó bá listen sí fídíò tí mo gbé wá ẹ̀, mo tún yìí ń tún sọ lẹ́ẹ̀kan sí pé má jà domi inú má jà domi ìwẹ̀nù pẹ̀lú ọmọ. Ẹ jẹ́ ká ro ti ara wa, ẹ má jẹ́ ká ro ti bàbá Tinubu nìkan o. Tá bá ń rò wípé ẹ torí ṣe bó ní president òun ni òní wọlé òun náà máa bójú ẹ jẹ́. Ẹ jẹ́ ká ro ti tara wa páwa làwọn á máa jìyà yẹn jù. Tí wọ́n bá sọ wípé bàbá Tinubu ò wọlé second time wálẹ̀, mo believe wípé máa yẹn á máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣé bàbá ò ní gbẹ́rù ẹ̀ kó máa sá lọ sí Faransé? Bí a ló máa dá sí anything ní Nàìjíríà mọ́. Àbí kí ló feel? Tó já sí wípé ṣé tó bá ti lọ akó gbogbo wa dání? Ṣe jẹ́ ká rárá fi balẹ̀ kẹ́ jẹ́ kó ṣe àwọn one or two things tó fẹ́ ṣe fún wa. Ká lè máa mú ká máa mọ bá ṣe máa tẹ̀lé nǹkan ìwọ̀nba nǹkan tó bá ṣe sí side wa. Àbí kí lẹ fi tọ́rọ̀ mi ò bá yé ẹ. Jọ̀ọ́ nítorí Ọlọ́run tẹ̀lé mi kó wá gbọ́ fídíò yìí. Politics. Northern politicians. You see, why is it that all of a sudden the Northerners are in love with Peter Obi all of a sudden? The Northern politicians are falling in love with Peter Obi all of a sudden. Why? Northerners, the fear of regionalization. You see, the smartness of the Northerners and the foolishness of the Southerners. You see, the Southerners don't understand the game that the North is playing, and politics is actually a game. And the Northerners are actually good, and they are the best at political games. Now, listen carefully. There are owenders in the North that the Tinubu posture
is actually his second tenure will actually brings about regionalization and Nigeria structure. There are rumors and windows in the north that Tinubu is actually removing the depot, the recruitment of the military, that he will establish one in Enugu and one in either Ibadan or Ogbomoso. This is decentralization and regionalization. The north are not happy with it. There are also windows that Tinubu will actually decentralize the Nigeria Defense Academy by removing it in Kaduna. According to the rumor that Tinubu will take the naval wing to Oron, that is Akwa Ibom or around Calabar axis. And there's also a rumor that he will also take the Air Force training wings out of Kaduna. And possibly at the end of the day, Kaduna may only be left with also a branch. The Norths are not happy with all of this. And the same pattern that was done to Goodluck in 2015, when they discovered the Northern and understand that restructuring and regionalization of Goodluck implementing the national confab will actually happen if Goodluck win the second tenure. The North sworn that for no reason that Goodluck will come back. They use the Chibok girl insecurity economics, and they also use economics and corruption issues against Goodluck. And they succeeded in removing Goodluck. It's the same pattern the Northerners are using today. Now, the Northerners have sworn that Tinubu will not come back in 2027. It's not because of incompetence. It's not because of economic failure. It's not even because of corruption. But it's just because the North are afraid of regionalization and restructuring. By the things I've earlier mentioned, the North are afraid of it. And they have sworn that Tinubu will not come back in 2027. That is what brings about the Southern love, with the Northerners falling in love with Peter Obi all of a sudden. But the foolishness of the Southerner and the smartness of the North has making the North actually to be smarter. Now, before Kwankwaso actually agreed to be a running mate to Peter Obi, the North make sure they actually subdue Peter Obi to agree to a single term. One, the North knows very well that single term is not enough for Peter Obi to make any impact and to make any regionalization structure, or to even talk about restructuring or regionalization structure in 4 years. They know Peter Obi doesn't have the capacity to do that. So the fear of the North and the Northerners is, it's better they should actually vote Peter Obi, which will not have the time, the duration, the capacity to regionalize this country. And that is why they are going for Peter Obi. And they have seen the tendency of Tinubu, that if Tinubu mistakenly win 2027, Nigeria will be restructured, regionalization will take place. And guess what? Who will be the losers? The Northerners. So the Northern oligarchy know this very well. The Northern oligarchy, the Northern allies, and the Northern politicians, they are the beneficiary of the scam called Nigeria. So the love of the Northerners for Peter Obi is not actually out of good motives and good intentions. But the North are smarter and they are wiser. They are taking the advantage of the foolishness of the Southerners. Why should they not cry for insecurity? The insecurity that they not created. ti ń yé ẹ báyìí ṣé àlàyé fídíò yẹn ń yé ẹ kò sí bí Northern ṣe máa ní àìdíà irú nǹkan báyìí pé Tinubu fẹ́ ṣe tí wọ́n á gbà láyé pé kó ṣe second term kò dẹ̀ sí president lẹ́yìn bàbá Tinubu Ọlọ́run tí bàbá Tinubu bá kùnà láti ṣe kínní mi tí mo president tó máa take over láti south tá a tún ṣe tí Northern àgbà kò ṣe as a matter of fact bàbá Tinubu ti jí àwọn Northern ó ti jí Northern Caliphate àwọn Southern leaders wa báyìí ayi ẹ jẹ́ kísà ni ìyà lọ́wọ́ àwọn Northern lẹ́yìn ìjọba bàbá Tinubu tí bàbá Tinubu ò bá ṣe gbogbo àwọn nǹkan tí wọ́n sọ wípé wọ́n torí ẹ̀ kan má ṣe second term yìí ni mo ṣe ń bẹ̀ wá pé ẹ jẹ́ ká rò dáadáa ẹ jẹ́ àrò ẹ má jẹ́ àrò ti bàbá Tinubu nìkan ẹ jẹ́ ká rò kí ni yóò máa jẹ́ ti kí ni disadvantage tó máa jẹ́ ti tiwa nígbà tó bá bójú Tinubu náà jẹ́ tó bá bójú Tinubu jẹ́ tiwa náà máa wọ́ sí ju ti Tinubu tá à ń rò wípé òun nìkan ló máa jìyà o tó bá wá gbọ́ fídíò yẹn dáadáa wàá rí wípé wọ́n jẹ́ kó yé wa wípé lára àwọn ìdí kan pàtàkì tí àwọn Northern ṣe sọ wípé láyé bàbá Tinubu ò ní wá fún second term òun ni bàbá fẹ́ gbé naval wings wá sí south ìyẹn naval wings to the south àwọn Air Force training wings
out of Kaduna wọ́n fẹ́ pín ire wọ́n fẹ́ láàre gbogbo èmi ní recruitment pé a fẹ́ recruit àwọn new soldier tí gbogbo wa tí mo ti ń sọ láti jọjọ́ yìí wípé kí bàbá Tinubu kó jọ kí wọ́n bá wa create training kíní sọ́dọ̀ títí wa náà tí wọ́n bá recruit àwọn youth wa kó jẹ́ ní south náà ti máa recruit wọn ibẹ̀ náà ti máa lọ fún training kán dẹ̀ deploy wọn síbẹ̀ kán má kó wọn lọ sí north kán má lọ kó wọn sọ́dọ̀ àwọn 38 kìnìún àwọn 78 kìnìún kan yé pa wá lọ́mọ mọ́ kó má sọ àwa Southerners di kòròfo àwọn Northerners ti wá ń gbọ́ fìrìfìrì wípé lára agenda bàbá Tinubu ni and for this reason wọ́n ní ńlá kò ní ṣe second term tí àwọn Northerners tó bá ń sọ wípé dandan Tinubu ò ní ṣe second term lóòótọ́ ni àwa South ń sọ wípé a benefit nǹkan látọ̀dọ̀ bàbá Tinubu àwọn Northerners ṣé ìgbà tán ṣe ẹ benefit nǹkan látọ̀dọ̀ Northerners ni ìyẹn ìkíní ìkejì tí àwa bá sọ wípé Tinubu ò ṣe nǹkan ta fẹ́ ó jókòó kó rò lẹ́ẹ̀mejì pé kí ni nǹkan gan tó dé títí àwọn Northerners ṣe wá sọ wípé láti Tinubu ò gbúdọ̀ padà wá wọn ò fún ní second term mọ́ because wọ́n rí wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń ṣe wọn ò fẹ́ kó ṣe sí south ìwọ ló rí àwọn nǹkan kan tó ń ṣẹlẹ̀ àti ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó fẹ́ ṣe ní second term ẹ máa wí pé mò ń campaign fún èmi ò campaign fún wọn mò ń ro àròjinlẹ̀ ni ọjọ́ ọ̀la ilẹ̀ kóòtù àjíire lèmi ń rò ìran mi lèmi stand fún ta ni mo dẹ̀ lè sokùn yẹn mọ́lẹ́sẹ̀ bí ò ṣe president Bola Ahmed Tinubu ṣé Obi ni kí n lọ so mọ́lẹ́sẹ̀ ni àbí Àtíkù bàbá Tinubu náà ni tó bá láròjinlẹ̀ ọ̀rọ̀ wípé wọ́n gbowó fún mi ọ̀rọ̀ wípé mò ń campaign fún wọn kọ́ ọ̀rọ̀ wípé kíní kọ́kọ́ ọ̀rọ̀ ní pé ká má fìbínú họra dé gungun ká rò àròjinlẹ̀ ká tó ṣe àṣejù ká má bàa tún ṣe àṣejù kó wá di létà ká rò wípé Tinubu náà lẹ́fẹ́ bojú ẹ̀jẹ̀ tó bá bojú ẹ̀jẹ̀ náà tàbí ẹni tẹ́ bá ṣẹlẹ̀ sí clap for yourself kí ló máa wá become of you ṣé tó bá ti bojú Tinubu jẹ́ yẹn gbogbo nǹkan tẹ́ ní kò ṣẹlẹ̀ yẹn ṣó máa wá ṣẹlẹ̀ ṣáwọn Northerners wá ṣe fún wa ẹ jẹ́ ká ní àròjinlẹ̀ ẹ má jẹ́ ká ó jẹ́ pé gbogbo nǹkan la máa fi hatred tó máa hit wa rọ̀lẹ́ lórí tí bàbá Tinubu bá ní plan láti ṣe àwọn nǹkan wọ̀nyí èmi rò pé nǹkan tó dáa ni o jọ nítorí Ọlọ́run ṣé ò rí pé àdó olóró tó sọ̀kalẹ̀ ní north ní December àwọn Northerners wọ́n ṣì ń stagger lórí ẹ̀ títí December rí para wọn balẹ̀ ó rọ̀ wọ́n wọ̀ ṣé o tún gbúrò one Nigeria is not negotiable tó jẹ́ sí pé wọn ò mọ what is coming next èyí tó wá yẹ kí gbogbo wa ká pawọ́pọ̀ báyìí àwọn tẹ́ bá súnmọ́ bàbá Tinubu tí ẹ bá lè sọ òtítọ́ àwọn nǹkan tí àwọn aráàlú sọ fún bàbá Tinubu àwọn yẹn ló yẹ ká máa ya jẹ ń tútù ẹ̀yin tí ẹ bá jẹ́ kí etí bàbá Tinubu kó di sí nǹkan tí àwọn aráàlú ń sọ nǹkan tí àwa Southerners tàlà fẹ́ lọ́wọ́ wọn àgàgà wa ọmọ Yorùbá ẹ̀yin gan láláìdá ẹni ègbé àwọn yẹn ló yẹ kí ẹ jẹ́ ká máa géjẹ ká túbọ̀ ká fà wọ́n dáadáa kí wọ́n máa jíṣẹ́ wa fún bàbá Tinubu of course ọ̀nà pọ̀ fún pírẹsidẹ́ǹtì ẹ má rò pé ọ̀rọ̀ Yorùbá nìkan náà máa jíjókòó tó máa rò ọ̀rọ̀ Nàìjíríà ẹrù Nàìjíríà wàláì kò sẹ́ni tá a rù tọ́rùn òní wọ̀ ó ti mọ̀ pé ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ àṣírí mà padà wá tù èmi náà sọ àwọn Gumi Ìwó Gumi Oníbẹ̀ gbogbo wọn tí wọ́n múra kankan wá rí wípé lórí ọ̀rọ̀ ṣe Sunday ọmọ Adéyẹmọ especially lẹ́nu bí ọjọ́ mẹ́ta pẹ̀lú fídíò tí wọ́n ṣe yìí ẹ rí wípé tẹ́ bá wo orí online láti ìgbà tí ọ̀rọ̀ ṣe Sunday Ìgbòho tó ti ń jà rìnrìn online àwọn oníṣẹ̀ṣe ò fi taratara tako Ìgbòho àwọn kìrìsìtẹ́nì náà mí ìrò pé wọ́n fi taratara tako òòṣà àwọn wo lẹ rí tó ń tako ẹ má bínú ẹ̀yin mùsùlùmí o òtítọ́ ọ̀rọ̀ la máa sọ o ẹ rí pé àwọn mùsùlùmí àwọn ni wọ́n ń tako wọ́n kàn pé mọ́ra wọn lọ́wọ́ ni bẹ́ẹ̀ ni ṣùgbọ́n mo láyọ̀ láti wá sọ òtítọ́ tó wà ńbẹ̀ ìdí gan-an tí Gumi Oníbẹ̀ níwò àti Gumi Olúwo tí wọ́n ṣe kí ni tán ṣe fún èèkánná mọ́ Ìgbòho lọ́rùn tẹ̀lé mi kó wá gbọ́ lẹ́nu ìkan lára wọn àṣírí tú. gbogbo àwọn ogun tí wọ́n ń dálẹ̀ yìí a rí mọ̀ pé bóyá tí Ògbómọ̀ṣọ́ ti bẹ̀rẹ̀ iná ni àwọn èèyàn ti dìde pé bẹ́ẹ̀ bí Sunday Igboho pé àwọn da ọmọ ogun lẹ̀ tí wọ́n máa kojú wọn òun béèrè àpúrúfà látọ̀dọ̀ federal government ìjọba tí máa púrúfà wa wọ́n ti ń ká sọ́wọ́ wọ́n ti ń gbébọn lọ́wọ́ wọ́n ti ń sùn rẹ̀ táà ti ń rí ó túmọ̀ sí pé wọ́n ti prepare àwọn nǹkan yẹn lẹ̀ ṣáájú kí ohun tí à ń gbọ́ ní ohun tó máa ṣẹlẹ̀ tí yẹn bá sọ pé àwọn èèyàn mọ̀ sí ohun tí ń ṣẹlẹ̀ yẹn tí yẹn jẹ̀bi ihun tẹ́lẹ̀ fẹ́ dáàbò bò yàn lórí rẹ̀ ihun tẹ́ fi dáàbò bò wọ́n ti prepare rẹ̀ lẹ̀ ṣáájú kí ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ gbogbo àwọn nǹkan yẹn àwọn tá a jẹ́ mùsùlùmí ni ká mọ̀ tá à ń ṣe wàláhì ká máa bẹ Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala àfáà kan dáadáa níwò
mufti ilẹ̀ Yorùbá òun láwọn security ti máa tẹ̀lé káàkiri wọn lábẹ́rẹ́ lọ́wọ́ o wọ́n kàn ń ṣe training taekwondo nǹkan tó ń pètò láti pé tí wọ́n fẹ́ ẹnìkan bá fẹ́ àtàkì wọn kàn fẹsẹ̀ gba igi lọ́wọ́ rẹ̀ nǹkan tó ń ṣe lásán nìyẹn tí wọ́n bẹ̀rẹ̀ sí fa ènìyàn káàkiri lórí social media báyìí àfi bí ká báyà òun gan ní bẹ́ńdì wàhálà ti ń ṣẹlẹ̀ alikalaamula bẹ́ẹ̀ sì ni kò rí bẹ́ẹ̀. No wonder mo wí náà kí ló dé kí ni Ìgbòho rà lọ́wọ́ yín tí ò sanwó ẹ̀san iye price ẹ̀ka dáwó fún yín ṣó padà rí pé wọ́n padà sòótọ́ ọ̀rọ̀ síta wọ́n ti padà jẹ́wọ́ nígbà tí gbẹ̀dú ẹ̀ ń tábọ̀dí wọ́n ní báwo lọ̀bọ ṣe ṣorí tí náà kí ò ṣe ó ní kán máa wo Ìgbòho ọ̀rọ̀ terrorism go tí ìbẹ̀rẹ̀ kẹ́ máa wo bí wọ́n ṣe ponú tán tó fọ́fun tán gbé mú ọ̀rọ̀ ọ̀dẹ́ máa ń jáde lẹ́nu ọlọ̀tẹ̀ torí ọ̀tẹ̀ ti jẹ ọkàn wọn àtojú wọn àti iye wọn kò jẹ́ kán rínú rò ojú wọn ti blind tí ò bá wá jẹ́ bẹ́ẹ̀ kí eléyìí lanu pàkà lórí agbárí ẹ̀ kó lanu pa bí ajá mi ló pa kó ní nǹkan gan tán ni wọ́n fẹ́ fún lọ dá ìlú ẹkùn sílẹ̀ ó lóun máa ṣe security òun máa dáàbò bo ilẹ̀ Yorùbá nǹkan gan tó torí ẹ̀ tó fẹ́ dá tó ṣe lọ dá security sílẹ̀ nǹkan yẹn gan ò tí ì ṣẹlẹ̀ wọn ò tí ì fún lápúrúvà wọn ò tí ì ṣe kinní kan wọn ò tí ì fún lápúrúvà ó dẹ̀ wọ uniform ó dẹ̀ ní uniform ó dẹ̀ ní CAC number ó dẹ̀ ní gbogbo everything ó dẹ̀ ló ń tẹ̀ wọ́n fò tẹ̀tẹ̀ wọn ò dẹ̀ tí approve ẹ̀ wọ́n dẹ̀ tún assign àwọn DSS all the way from Abuja kì í ṣe láti state o ní state nílẹ̀ Yorùbá kì í ṣe DSS South West o DSS láti Abuja láti federal ó wà pẹ̀lú Ìgbòho tọ́jọ́ ń ṣiṣẹ́ gbogbo nǹkan torí tó ń ṣe yẹn DSS wà pẹ̀lú ẹ̀ so tẹ bá rí àwọn ọmọ Yorùbá àwọn mùsùlùmí fanatiki àwọn ọmọ ìrankírin àwọn ọmọ àlè àárín wa àwọn olóbùkú tẹ bá rí wọn tó wá bọ́ síta bí irú eléyìí tó ń wí rádaràda ẹ rí bó ṣe ponú ẹ rí ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu ẹ̀ ọ̀rọ̀ ẹnu òponú ó ní nǹkan tí ó ń ṣe gan wọn tí approve ẹ̀ ọ̀rọ̀ terrorism gan tó ń sọ wípé kinní tó lóun fẹ́ ṣe gan kò tiẹ̀ tí ì ṣẹlẹ̀ the same ọ̀rọ̀ terrorism tó ti bẹ̀rẹ̀ láti ìgbà ayé bàbá Ọbásanjọ́ àti ìgbà ayé bàbá Ọbásanjọ́ lọ̀rọ̀ terrorism Nàìjíríà ti bẹ̀rẹ̀ títí dìsín tó fi bẹ̀rẹ̀ gẹ̀jigẹ̀ji gẹ́gẹ́ tí gọ́fìmẹ̀ntì fọwọ́ ra wọn lórí kí òpònú kan wá bọ́ síta wípé ọ̀rọ̀ terrorism go tí ì sí ó ti dá uniform sílẹ̀ bẹ́ẹ̀ ni pé òun gangan ló ń arrange kinní yẹn so òun ló tún kúkú bọ́ síta kẹ́ ẹ sọ fún wa pé òun ló arrange Ògbómọ̀ṣọ́ pé kán wá kó wọn lọ́mọ àbí nǹkan tẹ́ fẹ́ sọ kọ́ nìyẹn ṣé kò ń ṣe torí ọ̀rọ̀ terrorism ọ̀rọ̀ pé insecurity ó wà lára nǹkan tí wọ́n ṣe fẹ́ gbẹ̀mí Ìgbòho ẹ̀yin tí ò yéye tí ẹ̀ kì í tètè gbàgbé ọ̀rọ̀ ibo ni àwọn òpònú ọmọ àlè sẹ́ta àwọn ọmọ àlè ọmọ ìrankírin torí nípa ọ̀rọ̀ ẹnu yín ìwà yín òun la fi máa mọ̀ ta fi máa dára wa mọ̀ ọ̀rọ̀ tó dẹ̀ ń ṣẹlẹ̀ lọ́wọ́ ti ń jẹ́ ká mọ́ra wa a ti ń dára wa mọ̀ àwọn òríjìnà ọmọ ọkọ a dẹ̀ ti ń dẹ̀ ẹ̀yin ọmọ àlè ìrankírin mọ̀ láàrin wa ẹ lè má jórúkọ Yorùbá ẹ lè má sọ Yorùbá kò káyé ṣùgbọ́n ẹ̀ ń ṣara wa kò sí ẹni tí ẹ̀jẹ̀ òríjìnà ọmọ Yorùbá wà lára ẹ̀ ìtẹ̀síwájú ìran yẹn ló máa wá regardless of anybody tí ìbá take over okay this is a man ṣé ti rí pé Gumi ìwo níbẹ̀ òun ló ń jà fún ṣé ti rí nǹkan tó ń bí gbogbo wọn nú ó ní Ìgbòho gọ́ọ̀mẹ̀ntì ò tí ì fún lápúrúfà for your information lọ sọ fún ọ̀gá ẹ̀ Gumi Mufti Ìwó
wípé ìjọba ti fún ní àpúrúfà gbogbo nǹkan tó nídìí pátápátá náà ti fi lé lọ́wọ́ everything tí kò tí ì yé yín gbogbo ẹ̀ ló ti ní ṣùgbọ́n òun wá ní irú Gumi Ìwó ó kàn kọ́ àwọn ọmọ iléeké jọ ó kàn kọ́ wọn ní taekwondo lásán ó wá ní àwa ń gbógun tì àwọn aṣọ ṣe bára nǹkan tá à ń sọ fún yín nìyẹn wípé ìlara lásán ni wọ́n bá Ìgbòho ṣe ó wù wọ́n kó jẹ́ wípé gbogbo nǹkan tí Ìgbòho ń ṣe yẹn àwọn ló máa ṣe àbí ìkan lára àwọn bọ́ìsì wọn nínú ilé kéwú ẹ̀ẹ́rì bọ́n ṣe máa gbá tì wọ́n lẹ́yìn àti wípé wọ́n tiẹ̀ ní lè ṣe ẹ mọ reason ṣé wọ́n fi dúdú gbo dúdú ni nǹkan dúdú olódẹ̀ tí ó fẹ́ fọ́ kó mọ́ ó wá tún lọ mú nǹkan tó dúdú dáadáa ó wá fi gbó ó máa funfun àbí rárá náà ṣebí Gumi Ìwó ṣebí àwọn Gumi náà ti ná mú létí kọ́sítọ́mà dáadáa ní fámìlì ni wọ́n ẹ wá ní kọ́ má gbógun ti Ìgbòho nígbà tí Ìgbòho ń ba bísínẹ́sì wọn jẹ́ wípé kọ́ má jẹ́ àwọn èèyàn gbé mọ́ ẹ wá expect kí irú Gumi Ìwó Gumi Olúwo Gumi set of gbogbo wọn kínú wọn dùn nítorí Gumi nọ́ọ̀tì iṣẹ́ Gumi nọ́ọ̀tì ṣẹ́ mọ́ pé àṣírí wọn tú wọ́n gbé Gumi wá láti wá lọ́ọ̀ṣì jihad tiwọn ní ilẹ̀ Yorùbá ayé apariwo síta àbáṣẹ́ yẹn jẹ́ mọ́ wọn lọ́wọ́ ìkanra yẹn náà fi mọ́ Ìgbòho ṣé ó ti yé ẹ bẹ́ẹ̀ yẹn mo dẹ̀ tún gbọ́ fèrèfèrè ọ̀pọ̀lọpọ̀ yín lẹ pé àkíyèsí mi sí ọ̀rọ̀ Portable tó ń sọ̀rọ̀ sí Ìgbòho kì í ṣe gbogbo ajá tó bá ń gbó ló yẹ ká máa dá lóhùn awakọ̀ ti kọjá level gbogbo yẹn ó yẹ ká ti mọ̀ pé ó ti tán fún Portable ò relevant mọ́ kò trendy mọ́ bíi ti tẹ́lẹ̀ irú wọn dẹ̀ ní anything tó bá ń trendy lọ́wọ́ náà máa ń jóra wọn mọ́ káwọn náà kọ́ lè táàpù nínú kinní yẹn òun ní nǹkan tó ń ṣẹlẹ̀ pẹ̀lú Portable ẹ má rò ó pé bóyá Gani Adams kan ó lọ gbowó fún ṣé Gani tí ìrówó jẹun èèyàn tó jẹ́ pé abroad náà ti ń dáwó fún tán ti fi ń jẹun Fúlàní náà fún lówó oúnjẹ ṣá bàbá Tinubu náà dẹ̀ ṣe ń ṣàánú ẹ̀ kẹ́dẹ̀ máa wò ó information tẹ̀mí létí wípé bàbá Tinubu sì máa ń fowó ránṣẹ́ sí bó ṣe wà yẹn owó oúnjẹ ni o owó tó máa fi jẹun kò ṣe lè tó máa là ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ náà ó yá tún tẹ̀lé mi. Hey! Why a suit? You see inside the courtroom. Look at what they are doing to Sowore inside courtroom. Look at what they are doing. Look at what they do. It's DSS. Look at what they are doing. Look at what they are doing. Look at what they are doing in the courtroom. Look at what they are doing in the courtroom. Look at what they are doing in the courtroom. Look at what they are doing in the courtroom. Do you want to shoot us? 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 Yes, yes, do you want to kill us? Do you want to kill us? Shameless people. Shameless people. Shameless idiot. Oh, go down. Shameless people. Shameless idiot. Shameless people. Shameless people. Stupid people. Amamo, go down. Stupid people. Stupid people. Animal. People there. Insist on sending me to Kuje prison until Wednesday. But guess what? I'm prepared. I brought my prison bag to meet me. And I told the judge, who said he can't refuse himself, and when they're ready, I'm outside. Nobody should be surprised. And I predicted before now that all these things are going to happen. But they're happening for a good reason. And the reason is that somebody must make the sacrifice that will liberate this country. Kwame Nkrumah was sent to prison for assaulting criminal masters in Ghana. The day he came out of prison was the day he became the president of the Federal Republic of Ghana. I'm going to prison to keep mobilizing our people so that this country can be liberated. Oh, Sowore brother mi pẹ̀lẹ́ àti èmi dé ta máa sọ sí ẹ ọ̀la wà níjọ́ àpé ọ̀tún la wà níjọ́ ló ti wá kíní kan àmọ́ bí tó belong sí anyone ṣá Sowore kí ló ń ṣẹlẹ̀ ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ á bẹ̀rẹ̀ sí ní fúnra sí Sowore ṣé mọ̀ pé àṣírí ẹ̀ tú some weeks back tí ìwà àtèmi ò mọ̀ wípé àti Sowore àtàwọn boys tó ń tẹ̀lé lẹ́yìn tó ń hèlì ẹ̀ àṣé wọ́n ń gba monthly salary lọ́wọ́ state government so wàá dẹ̀ ti máa rí wípé kò sí any leader kankan Nàìjíríà tí Sowore rí tó darí ẹ wá bá wa bèrè lọ́wọ́ òun gangan kí ni ipa tó ti contribute positively sí inú Nàìjíríà láti iye ọdún tó ti ń pòrá ẹ̀ mọ́lẹ̀
èmi rí Sowore bí ẹni tí ó kàn láìkì wípé kán máa gbé òun lọ sí court lénìí, kán nà mọ́ bẹ́ẹ̀, kán gbé lọ sí prison lọ́la, just the same way tó ṣe ń lọ sí Kuje prison sìn. Kí gbogbo Nàìjíríà kan wá máa ṣàánú ẹ̀, especially the youth, ká máa sọ wípé wọ́n tún ti lọ arrest Sowore, wọ́n gbé lọ sí Kuje prison just because he's speaking for us. He's attacking the bad leader in Nigeria. That is why they are punishing him. That is why they are doing this. That is why they are doing that. Irọ́ ni o, má fọ́ o. Bójú kankan ò sí ibi kankan mọ́. Everything don cast o. Sowore ń jà fúnra ẹ̀ ní ó ń jà fápò ara ẹ̀ ní kò jà fún anybody inú Nàìjíríà. Forget about that guy o. Bó o bá lọ Kuje, bí any worst prison bá tún wà tó ju Kuje lọ, máa lọ ẹni o. Ó ti di customer dáadáa ń bẹ̀, ó dẹ̀ pé o máa lọ rest ń bẹ̀ ni. It's either kó jẹ́ pé o máa ń like láti lọ rest ń bẹ̀, or kó jẹ́ pé ó ní mission kan tó máa mọ̀ọ́mọ̀ lọ ṣe nù bẹ̀ fún àwọn kan. Ẹ fúnra sí Sowore, ọmọ Yorùbá, my youth. Don't allow Sowore or his followers to blindfold you. Do not be blindfolded by his reaction. Don't believe him. Sowore is not fighting for us. He's fighting for his own, he's fighting his own battle. He's fighting for his own pocket and he's fighting for his own followers. Stop being a fool following him. Kí ló dé tó ṣe jẹ́ wípé Sowore like kan ṣá máa gbé lọ prison, kan ṣá máa gbé lọ sí court, kan ṣá máa ṣé wọ́n nìkan ló máa kọ́kọ́ jẹ́ activist ni. Kí lógun tó wà láyé, kí ló wà ńbẹ̀? Ẹ fúnra sí bọ̀bọ̀ yìí ó níṣẹ́ kan tó lọ ń parí fún government inú prison. Sowore fẹ́ ti government lójú tiẹ̀. Ó gbọ́dọ̀ tó sọ because of a bad leader, he's attacking bad leader, he's èkéné kan òun ti gbé báàgì dání. Àbí wọn náà lọ ń believe. Sowore fọlọ́ rọ́dọ́ nínú Kuje prison ni. Ṣé o rí gbogbo fídíò tó rí yẹn? Sàká máa jẹ yímú. Yímú. Sàká máa jẹ ní kò sí kankan tó wà bẹ́ẹ̀. Sowore ń ṣe business ẹ ní pẹ̀lẹ́ tí ẹ jàre, èèyàn tó ti gbé báàgì tó ti mú gbogbo nǹkan tó máa nídìí. Ó ti mọ irú iṣẹ́ tán gbé fún. Má worry, ìwọ máa ṣàánú ẹ̀. Wàá mọ̀ wípé iṣẹ́ tó fẹ́ lọ ṣe nínú Kuje prison àbí kò ṣe Kuje prison Nàìjíríà tó yẹ pé wọ́n máa lọ wọ́n á yẹ̀ ẹ̀kẹ́ padà. Sowore kó rádaràda lọ Kuje prison, ó dẹ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni wípé wọ́n ń gbé ẹ lọ sí rí prison. Ó fẹ́ lọ náà kì í ṣe ń bẹ̀ ni ọmọ idán, brother mi ọmọ oró, idán kídán, idán tó ń gbé dán mi, idán tó ń ro dán jẹ, idán tó ń ro dán jẹ. Irú ìwọ ló fẹ́ máa sọ̀rọ̀ sí gbòòṣó ti rí pé ẹ yàtọ̀ síra yín, ẹ yàtọ̀ síra yín. Gbogbo ilé tó fẹ́ lọ ṣe ń bẹ̀ idán ló lọ ró Sowore, àmọ́ bó ṣe ń lọ. You are working for government yourself. You are not fighting for us. Àwa ò fúùlù mọ́ àti mọ nǹkan tó ń ṣẹlẹ̀ bójúbójú kọ̀ọ̀kan ò sí bí mo ṣe sọ lẹ́ẹ̀kan. Sowore kò síbi tó ti ń gbàjà fún wa, ara ẹ̀ ló ń jà fún, gọ́fìmẹ̀ntì ló ń fáìtì fún, òun deceive aráàlú ni. Mo tún tún sọ lẹ́ẹ̀kan sí inú prison tẹ̀rí Sowore tó ń lọ, ó fẹ́ lọ ródán ní ọmọ oró. Ó ti káṣá bọ́kẹ́ ìdán fún kó ṣì dànù. Orúkọ tèmi ò yí padà, Yèyé Dára Kowó Èkókókó ni mò ń jẹ́. Má gbàgbé láti bá mi share ètò yìí tó bá ti subscribe sórí YouTube channel. What are you still waiting for? Oh yeah, support my brand now. Akéde Oòduà àwọn ni mò ń jẹ́. Má gbàgbé láti bá mi thumb up, drop your comment kó sì bá mi share. God bless you.